eléyìí fídíò tó ṣe yìí ó tẹríbu tó ń sọ àwọn kògbákùgbọ́ ọ̀rọ̀ ló ń sọ tó ń ṣe èpè ńláńlá kàbìtìkàbìtì bó ṣe ń ṣépè mo ní yes kó ṣe bẹ́ẹ̀ ni kó ṣe sáwọn ó tún débi stage gan ó bẹ̀rẹ̀ sí dákọ̀ ìyàwó Tinubu ó ní ṣèwé ṣe ọmọ abiyamọ ni ẹ dákun kéèyàn mú ọmọ kókó kéèyàn oge wẹ́lẹ́wẹ́lẹ́ kó wá kó fún ajá kó máa jẹ ní kọ́ńtírì táwa ń bẹ yìí báwo lọ́lọ́run ò ṣe ní bínú sílùú yẹn kéèyàn ọmọ kókó bí tí wọ́n ti ń kó mọ àwọn adarán sì lọ síbẹ̀ wọ́n sì gé ọmọ yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ a máa play fídíò ibi tí àfáà kan tó jẹ́ Haúsá ti ń sọ ní kọ́ńtírì táwa yìí lẹ́yìn kankan kó ṣe wá sí lórí ẹ̀ ibì kan tó ń bẹ tí wọ́n ti ń dáná wọ́n ń kó mọ ẹ sì mú ọmọ ẹgbẹ́ ọmọ mọ́ ẹ sì ṣe é jiná ní kó máa jẹ́ ní kọ́ńtírì táwa ń bẹ ṣé Amẹ́ríkà náà ló ní kọ́ lọ sí yẹn. ṣe nígbà tó ṣe fídíò èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ bíi tó ṣe tán kò ju nǹkan bíi ìjọ kẹta àbí ìjọ kẹrin lọ sàdé la bá tún rí ọmọ Tinubu tí olórí àwọn Miyetti Allah tí wọ́n ti declare as a terrorist organization òun náà bá tún lọ sí wọ́n bá fún lóyè òun ẹ̀rí tó dé fìlà òun nà ló dé fìlà fún lóyè àti wọ́n fi pọ̀pá àti fìlà burúkú wọn fi lé lórí ó máa tún ṣe fídíò lórí ẹ̀ ó ní sóhun ò sọ èpè burúkú ló ń ṣe èmi pẹ̀lú ẹni káàkan bẹ táàjọ máa ń sọ̀rọ̀ tó wà l'Amẹ́ríkà mo wá sọ̀rọ̀ lóru pé aago 2 òru ni mo wọ́ọ̀chì fídíò yẹn mo gbọ́ inú mi bàjẹ́ mi ò lè sùn mo wá pe ẹni yẹn pé n tí mo rí yóò bà mí nínú jẹ́ ó ní kí ni mo ní báyìí ọ̀nà àbá aliu kílẹ̀ ń dààmú ara yín lé lórí náà politics ni ẹ má wọrí Tinubu máa wọlé mo ní so n tẹ́yìn rò pé Tinubu máa wọlé ní tó bẹ́yìn nìyẹn ìtàjẹ̀sílẹ̀ ká máa pa ọmọ ènìyàn ní ìpakúpa ẹ̀rù yẹn kí Tinubu máa wọlé mo lẹ́mi tẹ́rí tí n bá sọ pé mò ń ṣe pé Tinubu mò ń ṣèṣe pé ní báwo la ti fẹ́ gba Yorùbá nation tó bá tiẹ̀ bá wa gba pé ká control resources wa àbí kódà kó tiẹ̀ jẹ́ pé ní state police kókó rẹ̀ kú mbẹ́ bọ́ fílẹ̀ tó bá fa bá dé stage pé n ta bá ti ní àwa là ń control rẹ̀ ó tó tá bá ti lè control n ta ní à ń control resources wa a lè protect life and property wa ń wò bí adaràn kan wá láti wá sísà láti wá ṣe nǹkan burúkú fẹ́ ẹ̀yà wa a sì máa continue pẹ̀lú struggle wa bẹ̀mú ló tó wá yé mi nísìnyí pé n tẹ́yìn wà after ni pé arákùnrin yẹn nìkan lẹ wà after ronú díwò ìbọn sí ń pa àwọn èèyàn mo ní èmi ò ṣerú yẹn ẹ̀yin náà ẹ wo àwọn òkú ńlẹ̀lẹ̀ kò sẹ́ni tó ń pa yìí o àwọn Haúsá ni o tẹ́ bá lọ sí Katsina òkú sùn ní gbogbo àwọn villages wọ́n ti lé wọn kó bẹ́ẹ̀ tẹ́ bá lọ sí Zamfara bẹ́ẹ̀ náà lẹ́rìí àwọn more than 200 villages kò sẹ́yìn ńbẹ̀ mọ́ tẹ́ bá sọ̀rọ̀ wọ́n mọ̀ wá sọ yìí pé ní wọ́n fẹ́ káwọn ọmọ àjà ní Amẹ́ríkà ló ń ṣiṣẹ́ yẹn àwọn Israel ló ń ṣiṣẹ́ yẹn kìnìkan ló ń ṣiṣẹ́ yẹn so Israel ló ní kí ìrántí yẹn máa pa àwọn èèyàn kọ́ máa pa àwọn ẹni ẹlẹ́ni pàkúpà kọ́ máa dúnbù àwọn èèyàn owó tó ń kó dání ìyẹn ló fà á táwọn náà fi wá lọ dẹ́gbẹ́lẹ̀ wọ́n á pè ní wọ́n á dẹ́gbẹ́lẹ̀ wọ́n á ní voice of the nation Hausa tí ò ṣẹlẹ̀ rí wọ́n á sọ pé ní Bahaushe yẹmọlùkí kànsà kí Hausa kóun náà kó jẹ ìjọba lórí ara rẹ̀ kó control ara rẹ̀ kó jẹ ọba ìlú kó jẹ ìjòyè kó jẹ kíní àwọn ẹgbẹ́ ẹni tó ń dálẹ̀ nìyẹn kí ni wọ́n ń ṣe yẹn awareness ń táwa sọ pé káwọn èèyàn wá sínú tún ọ̀ká kùn a sọ pé ní awareness ò tó wọ́n ló ti tó wọ́n náà nídìí ẹ̀ kódà ká máa wòran àwọn tó ti promise 2022 ti lọ àti wà 2025 nísìnyí o 2026 látún lọ yìí nísìnyí o àwọn kan promise December ọdún yìí wọ́n ní before December ó dá àwọn lójú wọn fọwọ́ gbáyà mo ní òkè à ń retí tán arábìnrin yẹn ni Kaltoum Alumbeji-Tami máa sọ pé ní obìnrin tó ju ẹgbẹ̀rún ọkùnrin lọ obìnrin yìí ni akọni ni sọ̀rọ̀sọ̀rọ̀ kò kọkú kò kọ́ni tí ó dá ó lóun ti fi ẹ̀mí òun lẹ̀ fún ẹ̀yà tòun obìnrin ni o kò wá jọ mí lójú kò sì yà mí lẹ́nu torí pé kí ni ẹni tó bá mọ history Zaria Queen Amina Zazzau ní Zaria obìnrin bó ṣe dìde nu tó jẹ́ jagunjagun warrior ni
àwọn máa ń sábà nílò àwọn èèyàn tó pé ní wọ́n máa ń jẹ́ àwọn akọni ẹ̀dá ni wọ́n tún ò kọkú tún rẹ́dì lórí ìran wọn ẹ̀nà ẹ̀wù nítorí tọ́lọ̀ Zamfara lélẹ́yìí o on 12/2019 eléyìí ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ kì í kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o kì í kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ wá wo àwọn tá a sọ fún yẹn wò nígbà tí èèyàn ń bọ̀ ní Zamfara Bello Turji àwọn èèyàn 42 ló wà nínú ọkọ̀ aláboyún wà ń bẹ̀ o ọmọdé wà ń bẹ̀ o àgbàlagbà wà ń bẹ̀ arúgbó wà ń bẹ̀ ó sì fi petrol sí lọ́nà Zamfara ni ó sì finá sí ó sì kaná sí. ṣé irú kọ́ńtì tó yẹ ká máa bára lọ náà ni kí láǹfààní ìjọba lásìkò Tinubu ní gbogbo eléyìí náà ṣẹlẹ̀ o. ó wá lọ mú àtàbí tóbìnrin bá ń sọ̀rọ̀ èpè burúkú ló ń ṣẹ́ ó lóun tiẹ̀ kọ́kọ́ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ó ní tó wá dùn tẹ́lifíṣàlù tí kọ́kọ́ bá òun nígbà táwọn Tinubu wọlé gbàrà ó ní tó sì mọ gbogbo ọ̀nà tí Buhari ṣe tó fi ń dínà pé kó mọ̀ débẹ̀ ó ní ó wá lọ mú adaran òfìsè Minister of Defence ó mú adaran òfìsè igbákejì Minister of Defence ó tún mú adaran òfìsè National Security Adviser ó terrible ó lóun tún wá ṣe sùúrù bó ṣe ń sọ̀rọ̀ gẹ́gẹ́ báwọn Ìgbò ṣe ń sọ nọ́ńsẹ̀nsì tí wọ́n pé ní àwọn Èkìtì wọn ṣe Yorùbá àwọn kìnìkan àwọn Ìjẹ̀bú wọn ṣe Yorùbá ìsọkúsọ ni wọ́n ń sọ ìsọkúsọ ni wọ́n ń sọ la fi ń sọ fáwọn ọ̀rọ̀ Ọ̀yọ́ kan dákun fún àwọn ará Ọ̀yọ́ dákun torí tọlọ́run ẹ ṣe sùúrù nǹkan kan náà ni wà ẹ má jẹ́ káwọn ọ̀tá kan dá wàhálà alẹ́ sí wa lọ́rùn ẹ wo nísìn tọ̀dọ̀ àwọn Haúsá gẹ́gẹ́ báwa náà ṣe ní Ìjẹ̀bú tó pé tára Ìjẹ̀bú bá ń sọ̀rọ̀ tára Ògbómọ̀ṣọ́ bá ń sọ̀rọ̀ ẹ máa rí i pé ní ìyàtọ̀ díẹ̀ wà tó sì pé ìran ibi kan náà láti jọ wá bẹ́ẹ̀ náà ló sì wà lọ́dọ̀ Haúsá àwọn Adarawa wà Haúsá náà ni wọ́n àwọn Agalawa Haúsá náà ni wọ́n àwọn Arawa Haúsá náà ni wọ́n àwọn Chidarawa Haúsá náà ni wọ́n àwọn Daurawa Daura nìyẹn o Haúsá náà ni wọ́n àwọn Garewa Haúsá náà ni wọ́n àwọn Gobirawa àwọn Gobiri nìyẹn Haúsá náà ni wọ́n àwọn Gundurawa Haúsá náà ni wọ́n Gubawa Adejiawa Adeja nìyẹn Haúsá náà ni wọ́n Kabawa Kanawa Kano nìyẹn o Kasinawa Kasina nìyẹn o Kufayawa Ranawa Tangamawa Zazzagawa Zamfarawa yẹn àwọn Zamfara nìyẹn o bó ṣe wà káàkiri nìyẹn bọ́lọ̀ ṣe ṣe nìyẹn tó pé ní tẹ bá ti rí ìran kan tó pé ìran kan náà ni wọ́n èdè kan náà ni wọ́n ń sọ ẹ kàn rí ìyàtọ̀ díẹ̀ bó ṣe wà nìyẹn àwọn wá ń lo opportunity wọ́n á sọ pé ní ọ̀tọ̀ ni Ìjẹ̀bú ìṣe ìran ṣe bí wọ́n padà agree pé ẹ jẹ́ ká fún pàtó pé nínú ìtàn a rí i pé ibi kan náà ni ancestral home wa tí gbogbo wa náwó sí tá à ń pè nílé Ifẹ̀ ibikíbi tí gbogbo wa náà ti wá nìyẹn kí la fẹ́ máa jà fún kí la fẹ́ máa bára wa jà fún èmi lọ̀gá ẹ dákun ẹni tó bá ronú ní society tá a wà yìí ní modern society tá a wà yìí nísìn kẹ́nìkan máa sọ pé òun jà fọba ẹni tó ń sọ pé ní Ọọ̀ni of Ifẹ̀ àbí tó ń sọ pé ní ọba Ọ̀yọ́ ẹgbọ́n tó ń sọ wọ́n ní ọba Ọ̀yọ́ ọba Ògbómọ̀ṣọ́ ọba Àjẹ̀bú ọ̀fìnkìnní kan Ìjẹ̀bú ọ̀fìnkìnní kan Ògbómọ̀ṣọ́ kí là ń jà fún ṣé ọ̀rọ̀ ò ti clear wọ́n sọ pé ní Olúbàdàn ṣé kò ti clear ṣé nísìnyí Olúbàdàn ṣe wà sí ó lè pàṣẹ fún ọba Ògbómọ̀ṣọ́ ni láti bo síbo ní modern age táwa yìí àwọn èèyàn ti ń ronú nípa ìkónilẹ́rú ìyẹn ló tún wà lọ́pọlọ ẹlòmíín dìsín àwọn àrùn kan náà ló sì tà wá lẹ́rú ká má sọ gbogbo ó ti yé wa wọ́n ta páànù gidi sáwọn èèyàn wa lá ẹ wọlé nísìn nínú gbogbo àwọn ọba tó jẹ́ ọba Haúsá tó wà ẹyọ kan náà ló kù tẹ́ pé táwọn ẹyọ kan ló kù táwọn yẹn òun ni wọ́n ń pè ní Gòbírí yẹn òun ni ibi tí wọ́n ti ń jọba Haúsá gbogbo yòókù kò sí mọ́ rí bòmí mọ́ Gòbírí nìkan náà ni ọba Gòbírí yẹn ló wá wò pé Haúsá lòun wọ́n sì ń pa ìran òun wọ́n ń pa wọn nípa púpà torí pé àwọn ò lágbára mọ́
sọ pé gbogbo àwọn ọba 99% nínú 100% ọba tá a ní 99% yẹn àwọn adaran ni wọ́n ti gba gbogbo ẹ̀, òun nìkan ló kù ní Gòbírí. Ọba Gòbírí wá sọ pé tọ̀ òun ò fẹ́ rí àwọn adaran mọ́ nínú tẹ́rítìrì òun o, ìpakúpa yìí ti wá pọ̀ jù, òun ò fẹ́ rí wọn nínú tẹ́rítìrì òun mọ́. Ó tún wá discover pé àwọn tó ń ta núnù yẹn, tó ń ta fúrá, kí ni wọ́n ń ṣe? Àwọn tó ń ta núnù wọ́n ń lò wọ́n ń gba information, ló wá sọ pé ẹ má wá sínú táwọn òun mọ́. Ó dà gẹ́gẹ́ bíi kí ọba Ọ̀wọ̀ l'Óǹdó kó sọ pé ní Ọ̀wọ̀ o adaran má wà mọ́ o, kó má ẹ ń kiri ọjà ẹ má wá síbẹ̀ yẹn mọ́. Ìyẹn ni ọba Sókótó wá invite ẹ̀ pé kó wá, pé kóun bá sọ̀rọ̀. Níbo ni Gòbírí wà? Nínú Sókótó náà ni. Ó wá lọ síbẹ̀. Bíbọ̀ tó ń bọ̀ báwọn adaran sì wọ́ ọ lọ sínú igbó nìyẹn. Ẹ wo odidi ọba àlú, ẹ wo bọ́n ṣe ṣe òun lẹ rí níbi kúsọ̀ yẹn rí, ẹ wo bọ́n rí, ẹ wo ẹ̀rí pójú yìí ti bàjẹ́, ẹ wojú yìí wọ́n ti dè ní ọwọ́ dè lẹ́sẹ̀, wọ́n wá ní kó sọ̀rọ̀, wọ́n fi kinní sí i lọ́rùn, wọ́n wá ń sọ̀rọ̀, ẹ ṣàánú mi ẹ̀yin ọmọ ìyá mi, ẹ má jẹun kú báyìí, 100 million 200 million wọ́n ní kí n mú wá, ẹ ṣàánú mi, ẹ dákun. Àwọn Tinubu sì ń bẹ láyé, president ń bẹ, àwọn minister of defence ń bẹ, àwọn sọ́jà ń bẹ, army ń bẹ. Ó wà nínú ọ̀rọ̀ tó ọmọbìnrin yẹn sọ tí mo káànú ẹ, omi sì bọ́ lójú mi. Ó ní wọ́n fẹ́ selection ní bíi ti house of rep níbì kan ní north bí ni wọ́n sì kó 30,000 soldiers lọ, but ẹ lè gbọ́ pé wọ́n kó 30,000 soldiers lọ síbi tí wọ́n táwọn eruku ti ń pààyàn. Kálukú pàdé pẹ̀lú Ọlọ́run. Ẹ wo bọ́n ṣe sí ọba yẹn ní báṣubàṣu, ẹ wo odidi ọba. Síbẹ̀síbẹ̀ àwọn mọ̀lẹ́bí gbogbo wọn wá raise nǹkan bíi 60 million. Ẹ jẹ́ mọ̀ pé ńgbà tó ń send 60 million sí ẹ mọ́ tó ń fi fún wọn ni, wọ́n gba 60 million tí wọ́n kàtàrí òkú sí wọn ni. Òkú ẹ̀ lẹ́rí tó ń kírun sí yẹn, ọba yẹn ni, ọba yẹn gangan lélẹ̀ ẹ̀rí, odidi ọba àlú, odidi ọba àlú lélẹ̀ yìí o, òkú ẹ̀ lẹ́rí tó ń kírun sí láyé. Ẹ gba ẹ fìyà jẹ ẹ nà nínàkúnà, lẹ́yìn tẹ́ ẹ nà nínàkúnà tán, gbogbo tí wọ́n sọ yẹ ẹ lè rí aláàfáà kan nínú àwọn àfáà àgbà àfáà adaran tó bọ́ta tó ń ṣe wáàsí lórí ẹ, kò sí, ẹ lè rí kẹrí ẹ rí àgbà àfáà kan ńláńlá tó sì yẹn kò sí. Ṣùgbọ́n tẹ́ bá gbé pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ bí àwọn èèyàn bá àwọn adaran jà ní Ọ̀yọ́ àbí ní ilẹ̀ Ìgbò ni àbí ní Ẹdó ni, ẹ wàá rí àti gọ́vnọ̀ àti deputy governor àti olórí wọn wà rọra wọn lọ síbẹ̀, just like n tó ṣẹlẹ̀ ní Ẹdó nígbà táwọn ará Ẹdó rí ọkọ̀ tírélà, wọn á sọ pé tírélà yìí àwọn ò gbà kó kọjá nílùú àwọn ní Ẹdó ní nǹkan bíi 2-3 months ago ni. Kí ló sì fà á? The way ìbọn ṣe ń sọsẹ́ táwọn pípù yẹn ń pa yẹn ń pakópa, wọn wá ń suspect pé kúmọ̀ ìpá àwọn tírélà ń kó àwọn pípù yìí kọjá, wọn á láwọn ò ní gbà, wọn wá dá tírélà yẹn dúró. Oní tírélà sọ pẹ́lú lásán ló wà ń bẹ̀, wọn láwọn ò gbà, wọn á fi igi dínà. Sẹ́dẹ̀mbà tí wọ́n ń wọnú ibẹ̀ wọ́n rí àwọn èèyàn ń bẹ̀, wọ́n kó ajá àti kìnìún wá ní kìnìún ni wọ́n pé ọdẹ ni wọ́n, ọdẹ láti bó sí bóńbó náà ti fẹ́ lọ sọdẹ. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ní o, ìjà wọ́n ṣe sí àwọn pípọ̀ yẹn léṣe náà pa wọ́n, àwọn 16 ni. Ẹ jẹ́ mọ̀ pé ní gọ́vnà Kano State ó gbéra ó sì lọ sí Ẹdó, ó láwọn ò ní gbà. Woman kan bẹ tó ń pè ní Nàjàátù adaran lòun náà, òun náà gbéra wọn jọ lọ, ó láwọn ò ní gbà. Kọ́ńkòsó náà ń pariwo àwọn ò ní gbà. Ẹ wá wo odidi ọba àlú, ẹ wo tó ń ṣe fún wọn ò lọ síbẹ̀ o. Ó yẹ ká ronú o, wọn ò lọ síbẹ̀. Ẹ wo mọ́tò tí mo fi hàn yín lẹ́ẹ̀kan tí mo ní tí wọ́n dáná sun, ẹ wo mọ́tò yẹn, wọn ò sọ̀rọ̀ lórí ẹ̀ o. Èèyàn 42 ló kù fa, abiyamọ àwọn ọlọ́mọ wà ń bẹ̀, wọn ò sọ̀rọ̀ nípa àwọn olórí burúkú tán kóra wọn lọ sí Ẹdó, wọn ò sọ̀rọ̀ lórí rẹ̀ o. Ó bá wo àwọn ọba wa kán ronú sí ní tá à ń sọ. Àwọn ò sọ pé ká dógun lẹ́yìn táwa ń sọ kọ́ nìyẹn. Ní tá à ń sọ ni pé ní ẹsẹ̀ ayé lóṣùṣù ọwọ̀, crossroad láwa yìí nísìn. Ìyà ó jẹ pàṣà sí yín là. Ẹ gba ìlú onílù, ibi tá a ti dúró ní, a mọ̀ continue lọ́sẹ̀ tó ń bọ̀. Nígbà ẹni tó gbà ìlú onílù, ẹ wo ohun tó sọ. Ó ní ìdí tó ń fi gba ìlú onílù, àlejò tẹ́ ẹ gbà láàyè ní àlejò, ibi tí mo fẹ́ káwọn èèyàn ronú ni o. Báwa Jangwarzo tó gba àlejò nílùú ẹ̀, tó gba adaran nílùú ẹ̀, nígbà tó rí adaran ó wò wọ́n gbogbo ẹrù ẹ̀,
wọ́n sì rí i pé àwọn ò rí nǹkan jà lọ́wọ́ rẹ̀, wọ́n kàn rí i pé tírà ni bí àáfàá lélẹ́yìí ó tà ó sì gbà sọ́dọ̀, ó tún wá fún un láàyè ní palace ibi tó tínú ẹ̀ dùn dé pé ẹ̀sìn torí mùsùlùmí lòun ó sì gbà láàyè ó ti tán ó tán bó ṣe pé wàhálà síra rẹ̀ nìyẹn ó gbà láàyè tán ó sì wà ń bẹ̀ títí tó fi dàgbà pẹ̀lú ìyàwó àtọmọ ẹ̀ náà ló gbà láàyè tó tún wá fi bí ọmọ kan tó ń pè ní Usman Dan Fodio tó wá bí yẹn òun lòun náà wá dàgbà tó pé ó tún wá ka kéwú lọ́dọ̀ Haúsá gan lọ́dọ̀ àwọn ìran Gòbírí níran bàbá tẹ̀lé tó ń pa púpà yẹn ó tún ka kéwú lọ́dọ̀ wọn ibẹ̀ ló dàgbà sí létà bàbá rẹ̀ kú ibi tí ọba yẹn láìkì ẹ̀ dé tó nífẹ̀ẹ́ wọn dé torí ẹ̀sìn ọba tún á mú ọmọ bíbí inú ẹ̀ tó ń pè ní Yonfa jẹ́ kó ọmọ mi yìí ó máa ka kéwú lọ́dọ̀ rẹ̀ ìwọ náà kú kéwú lọ́dọ̀ tí wàá ń bì ní ọmọ rẹ̀ náà wà ń ka kéwú lọ́dọ̀ rẹ̀ ó wá tún á ń sọ fún èyí Usman Dan Fodio pé gbogbo ibi tó bá ti fẹ́ máa lọ ṣe kínní tó ti fẹ́ lọ ṣe preaching rẹ̀ jẹ́ kó ọmọ mi ó tẹ̀lé ọ sọ́dọ̀ tó bá ti ń rí i pé ọmọ ọba ni wọ́n máa gbà ọ́ láàyè bó ṣe wá ń lọ sí gbogbo àwọn villages àwọn towns and villages wọ́n welcome ẹ̀ nìyẹn ipe àáfàá kan wọ́n ní kínní kankan ni ó tán later ó wá accuse àwọn ọba yẹn ipe àwọn ọba wọn ń jẹ́ káwọn obìnrin wọn kàn bọ́ ọ̀tà wọn ò ṣe há àwọn obìnrin wọn ń lọ sínú ọjà wọn ń ṣe business ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ Islam ò fara mọ́ ó ní ìmúra wọn ò dáa ipe ìmúra wọn ò dáa ó ní dẹ àwọn ọba yàn wọn jẹ ọba ò tẹ̀lé ṣẹ̀ríà gbogbo àwọn tó ń accuse wọn fún ó ní bídíà ni wọ́n ń ṣe àdáadáalẹ̀ wọn ò ṣe pure Islam ní ìran tí èsì ìran rẹ̀ ẹ wá wòran títí ẹ wò àwọn wo làwọn lè àwọn ará wọn ni o kí ni wọ́n wọ̀ yìí kò gbé jihadi lọ sọ́dọ̀ àwọn ìran tí ẹ lélẹ́yìí kò gbé jihadi lọ sọ́dọ̀ àwọn ìran tí ẹ lélẹ́yìí ẹ̀yin náà ẹ wo táwọn wò yìí náà àbí ẹ wo tí mò ń fi hàn yẹn wò ẹ̀yin náà wò àwọn ìran tí ẹ kọ́ lélẹ́yìí ni so kò gbé ẹ̀sìn lọ ẹ dákun ẹ tún wá wò nígbà yẹn tó ní o ẹ wá wo òde òní tá à ń sọ̀rọ̀ ẹ dákun ibi tó máa ń gbé òkè ọya yóò jẹ́rìí sí tí mò ń sọ yìí àwọn ìran ẹ̀ obìnrin tó ń ta nùnù tó ń ta kìnní ṣé inú ilé wọn ni wọ́n ti ń tà ṣé wọ́n ń kiri káàkiri ni àwọn náà ní ẹ̀rí abẹ́ẹ̀rí wọn ni kódà ìmí ò ní wẹ̀wù ìmí ìgun ò ní wẹ̀wù abáwọn ìran rẹ̀ kọ́ làwọn eléyìí ni ó gbé ẹ̀sìn lọ sí dọ́dọ̀ àwọn ìran tiẹ̀ kó kọ́kọ́ tún ìran tiẹ̀ sí náà ìrun níran ó wá gbalẹ̀ ó gbalẹ̀ ó gba everything ó kọ́ńkà àwọn ìran Haúsá táwọn náà sọ̀pọ́ọ̀tì ẹ̀ wọ́n á regret lónìí torí àwọn tó ń sọ̀pọ́ọ̀tì ẹ̀ wà just like kìíní tà ń ṣe ewúrú tó ṣẹlẹ̀ sí Sunday Igboho ṣé báwọn Yorùbá wà nínú àwọn tó ń sọ̀pọ́ọ̀tì àbí àwọn Yorùbá náà kọ́ lead wọn lọ síbi ilé ẹ̀dọ̀ ẹ̀ ní ṣebí Yorùbá ni wọ́n sọ̀pọ́ọ̀tì àlejò wọ́n believe pé àwọn ń ṣe jihadi ipa àwọn ń jà fẹ́sìn Haúsá tó mo á fẹ́ fi ọ̀rọ̀ kan mo fẹ́ fi hẹ́ndì ẹ̀ lónìí a wá bira wa léèrè pé òkè àti gbọ́ pé olóúnjà fẹ́sìn ni ó fẹ́ fọbẹ̀ mọ́ ni kí ló wá dé tó jẹ́ pé ní gbogbo àwọn tá a pè ní Haúsá tó jẹ́ àáfàá tán tẹ̀lé tán sọ̀pọ́ọ̀tì ẹ̀ tó fi wá dogun tán sọ̀pọ́ọ̀tì ẹ̀ ń gbà yẹn kí ló dé tí ò fi mú kan nínú wọn pé wáyà ìwọ ti ẹ̀jọba Sókótó ìwọ jọba bíi kí ló dé tí ò fi mú wọn ò jẹ́ baálẹ̀ o wọn ò jẹ́ joyè wọn ò jẹ́ nǹkan kan ẹ̀já dàdú báyìí ẹ ṣeun.